àní wọ́n ní oró kò gbọ́dọ̀ pàdé orò lọ́nà ọjọ́ tí oró bá pàdé orò lọ́nà ọjọ́ náà lóró yóò gbé oró mì tòrótòró. ẹ tún kú dédé àkókò yìí ò ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tún tàn dé nínú ọ̀sẹ̀ yìí. ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátó máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèmi. ẹ máa ṣọ́ra o ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. mo lo àkókò yìí láti kí gbogbo ohun ìfẹ́sọmídà concert tí wọ́n jẹ́ mùsùlùmí kú palẹ̀ oṣù rọmọdọ́nà oṣù ìkẹ́ oṣù ìgẹ̀ kí o bá mi lédùá kó jẹ́ ọmọ bá wà láyọ̀ ẹ bá mi ṣàmì. àní lẹ́yìn tá a ti forí ìṣẹ̀mí omi fún mi láyọ̀ tì á bẹ̀rẹ̀ ìṣẹ̀mí omi tọ̀ mí wá pẹ̀lú àwọn ọmọ darí horo lọ́jọ́ tèmi. tàbá ń bá ní rírí ó yẹ ká mẹ́ni tí a bá lọ ayé róró. àní omi tọ̀ mí wá sùn sórí àga ní yàrá ìgbàlejò wọn tó ń tẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀. ó ti gbé gbogbo ọkàn rẹ̀ sínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń tẹ̀. kò tiẹ̀ mọ̀gbà tí ẹ̀gbọ́n rẹ̀ Bùsáyọ̀ wọlé. Bùsáyọ̀ pe orúkọ rẹ̀ ṣùgbọ́n kò gbọ́. Bùsáyọ̀ wá pariwo orúkọ rẹ̀ yìí pé tọ̀mí wá. omi tọ̀mí wá wá ta gidi. ó ní hà àǹtí mi ẹ káàbọ̀ ó mọ̀ yá yín ṣóde dùn. Bùsáyọ̀ ní kí ló wá ń tẹ̀ bẹ́ẹ̀ lórí fóònù rẹ tó tiẹ̀ mọ̀gbà tí mo wọlé. Bùsáyọ̀ ní àbúrò kí n mọ́ tẹ̀ ẹ́ òde ò dùn rárá àfi bí èyí tí wọ́n yáwó fi ṣe. tọ̀mí wá ní hà kí ló ṣẹlẹ̀. Bùsáyọ̀ dáhùn ó ní mi ò jẹun tí mo fi kúrò lóde ọ̀hún. ìṣe ni wọ́n gbé àmàlà síwájú wa tí a sì fi bí 40 ìṣẹ́jú retí ọbẹ̀ títí tí wọn ò rọ́bẹ̀ gbé wá tí gbogbo àmàlà sì fi tutù. wo àbúrò ìṣe ni mo rọra yọ jáde bí ẹni tó fẹ́ gba ìpè lórí aago tí mo sì ń bọ̀ wálé. orí ọ̀kadà ni mo wà tí mo fi pe àwọn ìyókù yín pé màmá mi ń pè mí nílé. kàkà kí omi tọ̀ mí wá rẹ́rìn-ín tàbí kó fi ẹ̀gbọ́n rẹ̀ ṣe yẹ̀yẹ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. ókè nìkan lèsì tó fún ẹ̀gbọ́n rẹ̀ torí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń tẹ̀ ibẹ̀ ló gbé gbogbo ọkàn rẹ̀ sí. bó ṣe ń tẹ̀ bẹ́ẹ̀ ló ń dárẹ́rìn músẹ́. ẹ̀gbọ́n rẹ̀ Bùsáyọ̀ ní tọ̀mí wá kí ló ṣe tó ń dárẹ́rìn bẹ́ẹ̀. omi tọ̀mí wá ní ẹ wò ẹ̀gbọ́n mi bọ̀bọ́ kan ló mú un sí mi lórí jàre lórí Facebook. Bùsáyọ̀ ní tọ̀mí wá bọ̀bọ́ kan mú un sí ẹ lórí. hey àwọn ọkùnrin yìí sí ò mọ̀ gbádùn ó jẹ́ má jẹ́ kí wọ́n bayé rẹ̀ jẹ́. tọ̀mí wá fò dìde jókòó sórí àga tó dùbúlẹ̀ sí. ó fi ọwọ́ kan àyà rẹ̀ ó ní èmi bayé mi jẹ́. wọn ò tí ì bí ọkùnrin náà tó lè sọ fún òun ó bayé mi jẹ́ àfi èyí tó bá fẹ́ fi ọwọ́ rẹ̀ ba ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ ló kù. Bùsáyọ̀ ní ìwọ ló mà sáà ṣọ́ra rẹ̀. Bùsáyọ̀ ní wo ebi ń pa mí jàre oúnjẹ mi ń kọ́. tọ̀mí wá dá ẹ̀gbọ́n rẹ̀ lóhùn pé èmi ò kóúnjẹ sílẹ̀ fún yín o. Bùsáyọ̀ rẹ́rìn ó ní mo tiẹ̀ jẹ́rìí rẹ̀ àbúrò mi tó ṣúọ̀. Bùsáyọ̀ sì dìde ó kó bàtà rẹ̀ nílẹ̀ ó wọ inú ìyàrá lọ. tọ̀mí wá sùn padà sórí àga ó sì ń farabalẹ̀ dá ọmọkùnrin tí wọ́n jọ ń sọ̀rọ̀ lórí Facebook lóhùn. ẹgbọ́n náà ta lọmọkùnrin ọ̀hún tó fẹ́ kó sí páńpẹ́ omi tọ̀mí wá báyìí. ẹ jẹ́ n tẹ̀síwájú fẹ̀yìn ara lé. àní ká parọ́ fóbìnrin lórí ẹ̀rọ ayélujára ká tan obìnrin bá sùn. ọ̀gá ni Farouk Fọláni ọmọ Adétóyè ẹnu rẹ̀ dùn débi pé ṣàṣà lóbìnrin tí yóò pàdé lórí ẹ̀rọ ayélujára tí yóò mórí bọ́ lọ́wọ́ rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìyàwó ilé ló ti tàn bá ní àjọṣepọ̀. iye ọmọléèwé tó ti jábàálẹ̀ wọn ò lóǹkà. ó ti tan obìnrin ní ìdébi pé ìyẹn ti já ọkọ àfẹ́sọ́nà rẹ̀ jù sílẹ̀. omi tọ̀mí wá ní Fọlá tún ṣẹ̀ṣẹ̀ pàdé lórí Facebook yìí o. ó rí wípé ojú omi tọ̀mí wá gúrégé nínú àwòrán tí tọ̀mí wá fi sórí Facebook rẹ̀. ó rí wípé omi tọ̀mí wá pọ́n fò bí ọ̀lẹ̀lẹ̀. ó rí wípé omi tọ̀mí wá dúró sẹpẹ́sẹpẹ́. arẹwà obìnrin mọ̀ ń bẹ nínú àwọn ọmọ mi. Fọlá yẹ àtẹ omi tọ̀mí wá wò lórí Facebook
ṣé pòfì wọn lẹ mọ̀ ń pè é. ó rí wípé ọmọ ilé ẹ̀kọ́ girama ni Omítọ̀míwá ó sì rí wípé ọjọ́ orí Omítọ̀míwá kò tí ì ju ọmọ ọdún 18. ó wá sọ sọ́kàn yìí pé pẹ̀lú ọdún orí rẹ̀ yìí ọgbọ́n orí rẹ̀ ò lè tí ì tó nǹkan kan mélòó rẹ̀ tí mo ti fi lánàá. ó bẹ̀rẹ̀ iṣẹ́ Omítọ̀míwá lójú ẹsẹ̀ ó nawọ́ ìfẹ́ sí Omítọ̀míwá bó ṣe ń parọ́ fún Tọ̀míwá bẹ́ẹ̀ ló ń ṣèlérí lóríṣiríṣi fún un. ó parọ́ pé àwọn òbí òun ló ń dà òun láàmú pé kóun mú ìyàwó wá torí pé wọn ò rí òun pẹ̀lú obìnrin kan rí torí náà ìyàwó lòun ń wá báyìí. Tọ̀míwá fún un lésìn pé ọmọ kékeré lòun àti kóun ò tí ì ṣetán láti lọ ilé ọkọ. Fọlá tún sọ fún Tọ̀míwá yìí pé kì í ṣe pé ní kíákíá lòun náà fẹ́ ṣe é ṣùgbọ́n òun kàn fẹ́ lọ fi ọmọ kan hàn àwọn òbí òun nì kí wọ́n yé yọ òun lẹ́nu. ó ní kódà ó ti tó obìnrin 7 tó ti já òun kulẹ̀ láàrin ọdún kan. ìdí rèé tóun fi ń wá ọmọ kékeré tí ó lè gbọ́ràn sí òun lẹ́nu. ọkùnrin pẹ̀lú ẹnu dídùn. bí Fọlá ṣe ń yí Tọ̀míwá sébè bẹ́ẹ̀ ni Tọ̀míwá náà ń yí sí pòrò. nígbà tí Tọ̀míwá wá wòye irú ọkùnrin tí Fọlá jẹ́ Tọ̀míwá wá pinnu láti pe wèrè lọ́kọ ìyàwó ó sì gbà láti wá sílé Fọlá. wọ́n gba nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ara wọn. Fọlá sì bẹ̀rẹ̀ sí ní pe Tọ̀míwá ní àpèkúdórógbó láti jẹ́ kí Tọ̀míwá mọ̀ yín pé ìfẹ́ òtítọ́ lòun ní sí. ẹ̀yin ọkùnrin pẹ̀lú ìfẹ́ tàn. ó kéré tán yóò pe Tọ̀míwá wá lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ títí fi di ọjọ́ tí wọ́n fi ìpàdé sí. àní lọ́jọ́ tí wọ́n fi ìpàdé sí yìí kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú fẹ̀yìn ara lé. ìfẹ́ ẹlẹ́mọ̀ mo rí wúrọ̀ mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí. àní òpin ọ̀sẹ̀ ni wọ́n fi ìpàdé sí. ipò tí Fọlá ní dì mú níbi iṣẹ́ wọn ipò ọ̀hún lágbára débi pé kòríkòsùn ọ̀gá ilé iṣẹ́ yìí ni Fọlá ní. ọ̀rẹ́ Fọlámi kan bẹ́ẹ̀ tí wọ́n ń porúkọ rẹ̀ ní Ṣínà tó já sí pé Fọlámi yìí gan-an ló mú Ṣínà yìí débi iṣẹ́ wọn. àní wọ́n ń gbèrò láti dá àwọn òṣìṣẹ́ kan dúró ní ilé iṣẹ́ tí àwọn Fọlámi ti ń ṣiṣẹ́. Ṣínà yìí wá yọjú sí ọ̀rẹ́ rẹ̀ Fọlá lórí ọ̀rọ̀ àwọn ẹni tí wọ́n ń gbèrò láti dá dúró ní ilé iṣẹ́ wọn. tòró kúkú mọ̀ yìí pé Fọlá ọ̀rẹ́ tòun ọlọ́wọ́ ọ̀tún ọ̀gá ilé iṣẹ́ yìí ni. ara Ṣínà kò balẹ̀ rárá bíi wípé kí ọjọ́ ajé ti dé ni kórí àrà tí Ọlọ́run yóò dá ní ìgbésí ayé rẹ̀ bóyá àrà rere ni àbí ìdàkejì. Fọlá fi ọ̀rẹ́ rẹ̀ lọ́kàn balẹ̀ yìí pé orúkọ rẹ̀ ò sí nínú àwọn ẹni tí ọ̀gá àtàwọn ń gbèrò láti dá dúró nílé iṣẹ́ wọn. bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Fọlá dún. Fọlá gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó wo ẹni tó ń pè é. bó ṣe rí ẹni tó ń pè é báyìí ó sọ sọ́kàn yìí pé àwọn tòun ti tún mú ẹ̀ràn. ó sáré gbé ó ní ẹ̀ló ìfẹ́ mi báwo lo wà ó ti fẹ́ mọ bọ̀ wá o mo fẹ́ fi ojú rí arẹwà mi lélẹ́yìn tó o bá ti dé ilé epo yẹn ìwọ kan pè mí mi wàá mú ẹ níbẹ̀. ó ní I love you. bó ṣe gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kúrò létí ní Ṣínà béèrè bóyá Báràká ìyàwó àfẹ́sọ̀nà rẹ̀ ní ń bọ̀. Fọlá ní Báràká kẹ̀ òun kọ́ o ọ̀kan lára àwọn ọmọ aláìgbọràn orí Facebook yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ tó iṣẹ́ rẹ̀ ni. Ṣínà ní ó ṣẹ̀ṣẹ̀ tó iṣẹ́ rẹ̀ ló wá ń pè ní ìfẹ́ mi tó o tún ṣe I love you fún un. Fọlá ní ìwọ ò já sí ní tiẹ̀ èmi kàn pé wèrè lọ́kọ ìyàwó kó lè fún mi lérè ṣe ni. kábíyèsí Ọlọ́run. Ṣínà ní dúró náà rẹ̀ mi ọjọ́ wo ló fẹ́ jáwọ́ nínú gbogbo pálapàla yìí ná. ọmọ dúdú lẹ́nìí ọmọ pupa lọ́la ìwọ ni wàá pàdé ọmọ Facebook ìwọ yìí kan náà ni wàá gbé ọmọ Instagram wálé wọ́n fi ṣe ẹnì oníṣẹ́ gidi lọ́wọ́ ilé gidi ló ń gbé ó tún ní mọ́tò tó fi ń ṣẹ̀ṣẹ̀ rìn Ọlọ́run tó wá fún ẹ níyàwó àfẹ́sọ́nà gidi kàkà kẹ́ ẹ mú ọjọ́ ìgbéyàwó àwọn ẹgbẹ́ irú àbúrò rẹ ló ń bà láyé jẹ kiri. Ṣínà ní Fọlá gbogbo ejò kọ́mọ̀ ní jíjẹ láyé tá a wà ní ìsinyìí. Fọlá dá ọ̀rẹ́ rẹ̀ lóhùn ìpè dá a padà jọ̀ọ́ lọ́dọ̀ èmi Fọlá mi ò gbogbo ejò jíjẹ ni kí n tó márì màá kọ́kọ́ fún àwọn ọmọ yẹn lẹ́nu dáadáa ná. gbogbo ọ̀rọ̀ tí Ṣínà ń bá ọ̀rẹ́ rẹ̀ sọ bí ẹni yígbàdó sẹ́yìn ìgbàanì. ṣé ajá tí yóò sọnù kò kúkú ní gbọ́ fèrè ọlọ́dẹ. bí Tọ̀míwá ṣe pè padà ń pòun ti dé ilé epo yìí ní Fọlá mi rọ ọ̀rẹ́ rẹ̀ láti tètè mọ́ lọ. Ṣínà dágbére fún ọ̀rẹ́ rẹ̀ Fọlá sì sin ọ̀rẹ́ rẹ̀ jáde síta.
ó sì fi ẹsẹ̀ kan dé ilé epo láti mú Tọ̀míwá wá sí ilé rẹ̀. Bó ṣe mú Tọ̀míwá dé ilé rẹ̀, ṣé Fọlá ló fọ́ Tọ̀míwá lẹ́nu ni àbí Tọ̀míwá ló fọ́ Fọlá lẹ́nu? Ẹ̀yin ọkùnrin ẹ sì ṣọ́gẹ́gù kẹ́ má bàa gògè aládì. Ẹ wò ó, ẹ já fìpàdé sí ọjọ́ márùn-ún lórí àkọ́tún ètò. Ó ṣe mí kò ṣọ́kọ́ torí ẹ̀dẹ́bínú ó sùn lẹ́lẹ̀. Ẹyà àgbè mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkósùn. Lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fi léyìí ṣe lọ́lọ́jọ́ tèmi. Mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yìn mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà wò. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹsọ̀mídà Sèrétí ọlọ́pọlọ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Mo ń fi dédé àkókò yìí mo fi ń dágbére lórí ètò kìí ṣe sikú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún dọjọ́ márùn-ún. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa lágbolé ìtàn ọmọge omi àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó 97 74 76 51. Títí ọjọ́ márùn-ún tá a tún mọ́ pàdé. Mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Àgbànigbà mi èèmọ̀ rẹ̀ orí mi ò má burú. Àdí kò ní burú títí kó má kẹ́nìkan mọ́ nìní. Ẹni tí ó kàn kù wá kò láàmà. Ẹ tún kú dédé àkókò yìí o ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ ètò yìí bá tó tàn dé nínú ọ̀sẹ̀ yìí. Ìtàn ọmọge omi tá ń bá bọ̀ àátó máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. Ẹ máa ṣọ́ra o, ilé làwọ̀ ká tó sọmọ lórúkọ o. Àní lẹ́yìn tí Fọlá mú Omítọ̀míwá délé rẹ̀, ṣé Fọlá ló fọ́ Omítọ̀míwá lẹ́nu ni àbí Omítọ̀míwá ló fọ́ Fọlá lẹ́nu? Ibi tá a dẹnu dúró sí ní ìjẹ́rin rèé, àátún máa ní tẹ̀síwájú lọ́jọ́ tèní. Tàbá ń bá ní rírí, ó yẹ ká mẹ́ni tí a bá lọ. Ayé rorò. Àní Fọlá mú Tọ̀míwá wọ inú ilé rẹ̀ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Lẹ́yìn ìkíni aláfi ọwọ́ jẹra ẹni lọ́wọ́ tí wọ́n fi kíra wọn. Ní Fọlá fi ọtí inú pálí tó ti gún abẹ́rẹ́ oorun sí fi ṣe Tọ̀míwá lálejò. Lẹ́yìn tí Tọ̀míwá mu ọtí ẹlẹ́rìndòdò tán, kò mú ìṣẹ́jú 5 jẹ tó fi sùn lọ fọnfọnfọn. Fọlá gbé Omítọ̀míwá wọnú ìyàrá rẹ̀ lọ. Ó sì lọ mú tojú rẹ̀ kúrò lára Tọ̀míwá. Nígbà tó ṣe tán, Omítọ̀míwá lajú, ó rí ohun tó ṣẹlẹ̀. Àmọ́ ìyàlẹ́nu ló jẹ́ fún Fọlá yín pé Tọ̀míwá ò faraya àbí kó kí èpè bẹ́nu bí àwọn tàtẹ̀yìnwá ṣe máa ń ṣe fún un. Tọ̀míwá wọ aṣọ rẹ̀, ó sì dìde. Ó ní, mi ò mọ̀ pọ́jọ́ ti lọ báyìí ṣá. Ẹ wò ó, ẹ jẹ́ kí n mọ lọ sílé. Fọlá kò lè sọ̀rọ̀, ó kàn ń wo Tọ̀míwá tìyanu ni. Ó fún Tọ̀míwá ní owó ọ̀kadà, ó sì sìn ín jáde. Nígbà tó di òwúrọ̀ ọjọ́ ajé tí Fọlá débi iṣẹ́ rẹ̀, ọ̀gá ránṣẹ́ pé Fọlá wípé kó wá bá òun ní ọ́fíìsì rẹ̀. Bí Fọlá ṣe wọlé tó kí ọ̀gá tó tún jẹ́ kòríkòsùn rẹ̀, kàyéfì ńlá imú ni ọ̀gá rẹ̀ fi dá a lóhùn. Kíá ló nawọ́ mú ọ̀kan lára àwọn lẹ́tà tó wà lórí tábìlì rẹ̀ tó sì nà á sí Fọlá. Fọlá gba lẹ́tà, ó yẹ ara rẹ̀ wò. Ó ní, orúkọ mi ló wà lára lẹ́tà yìí. Ọ̀gá rẹ̀ dáhùn ó ní, ìwọ ló ní. Fọlá sáré já lẹ́tà ọ̀hún wàràwàrà, ó sì ka lẹ́tà ọ̀hún lọ gààrà. Ó ní, ọ̀gá, sack letter rèé. Ọ̀gá rẹ̀ ní, iṣẹ́ rẹ̀ ti dópin níbí. Oṣù kan péré ló sì ní láti fi dá gbogbo dúkìá ilé iṣẹ́ yìí tó wà ní ìkáwọ́ rẹ̀ padà, tó fi mọ́ ilé tó ń gbé àti mọ́tò tó ń gùn kiri. Kábíyèsí Ọlọ́run, torí ìgbádùn ìṣẹ́jú 5 péré, ó sì bà ìgbésí ayé ara rẹ̀ jẹ́.
Fọlá káwọ́ mọ́rí ó ní yéè mo dáràn ó sáré fìdànbálẹ̀ gbé ó sì ń bẹ̀bẹ̀ ọ̀gá ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ṣé mo ṣẹ̀yìn ni ṣebí a jọ sọ̀rọ̀ lórí àwọn tẹ́ ẹ fẹ́ dá dúró lọ́jọ́ Jímọ̀ ni ẹ sọ pé mo ṣẹ̀yìn ọmọ dáadáa lẹ pè mí ọ̀gá ní bẹ́ẹ̀ ni ò parọ́ ṣùgbọ́n bí mo ṣe jí láàárọ̀ yìí inú rẹ̀ kàn bẹ̀rẹ̀ sí ní bí mi nì mo wá rò pé kí ni àǹfààní rẹ̀ gan nílé iṣẹ́ yìí ná ìyẹn ló mú mi pinnu láti dá ẹ dúró. Fọlá ní ọ̀gá iṣẹ́ ayé rèé o ọ̀gá rẹ̀ ní tó bá jẹ́ iṣẹ́ ayé àjẹ́ pé wọ́n gan-an láyé ń ṣe jáde kúrò nínú ọ́fíìsì mi jọ̀ọ́ òpònú ayírádà. Bí Ṣínà ṣe wọlé tó rí ọ̀rẹ́ rẹ̀ nídọ̀bálẹ̀ tó ń tomijé lójú tó sì ń yọkun nímú. Ṣínà wá sọ sọ́kàn yìí pé àfìgbà tíwèé gbélé ẹ̀ kàn mí pò èròǹgbà Ṣínà ní pé lẹ́tà tòun ni ọ̀gá tòun gbé fún ọ̀rẹ́ tòun torí ọ̀rẹ́ tòun ló mú òun débi iṣẹ́ yìí ló bá fa ọ̀rẹ́ rẹ̀ dìde pé kó má sunkún mọ́ nítorí tòun. Bí Ṣínà ṣe gba lẹ́tà lọ́wọ́ Fọlá ó yẹ̀ ẹ́ wò ó rí orúkọ Fọlá lára lẹ́tà ọ̀hún ẹ̀rù bà á jìnnìjìnnì bò ó ń sọ sọ́kàn yìí pé bí ọ̀gá ṣe nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi tó ọ̀gá mú ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí ọmọ ìyá ni débi pé odidi ilé kan nínú dúkìá ilé iṣẹ́ ni wọ́n gbé fún un pé kó máa gbé odindi mọ́tò ayọ́kẹ́lẹ́ ni wọ́n gbé fún yín pé kó máa fi ṣiṣẹ́ ohun tó wá mú tí ọ̀rẹ́ mi fi nípe nínú lẹ́tà yìí kí wá ní tèmi. Ṣínà wá wo ọ̀rẹ́ rẹ̀ tàánútàánú ó sì kọjú sí ọ̀gá rẹ̀ ó ní èmi rèé sà. Ọ̀gá na lẹ́tà Ṣínà sí Ṣínà gba lẹ́tà lọ́wọ́ ọ̀gá rẹ̀ ó fa ọ̀rẹ́ rẹ̀ láti mọ lọ bí wọ́n ṣe fẹ́ mọ lọ ọ̀gá ní Mr. Àjàlá Olúṣínà ọ̀ka lẹ́tà rẹ̀ ni. Ṣínà ní ọ̀gá ìyẹn ò nídìí mo ti mọ ohun tó wà níbẹ̀ torí mo ti rí gbogbo àwọn ẹni tó ti gba lẹ́tà wọn látàárọ̀ mo sì ti rí ti ọ̀rẹ́ mi náà tó tún súnmọ́ yín bí iṣan ọrùn. Ọ̀gá bá ní Olúṣínà ọmọ máa kú ọmọ máa yè èèyàn ó sà tiẹ̀ kọ́kọ́ kíyà rẹ̀ kó ewu ọmọ náà wàá tiẹ̀ ka lẹ́tà tiẹ̀ kó ohun tó wà nù rẹ̀. Ṣínà já lẹ́tà ó kà á pẹ̀lú ìyàlẹ́nu ni Ṣínà fi pariwo ọ̀gá kí Ṣínà kú oríire lédè òyìnbó ó ní congratulation. Fọlá já lẹ́tà gbà lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ ó kà á ó rí i pé ipò tòun ni ọ̀gá tòun gbé fún ọ̀rẹ́ tòun ó fi ìbínú ju lẹ́tà sí ọ̀rẹ́ rẹ̀ ní ìgbáyà ó ní Ṣínà ìwọ ló wà nídìí ọ̀rọ̀ mi mo pè é kí o wá jẹun ó wá mú mi lọ́wọ́ dání ayé mọ̀ lé o èèyàn mọ̀ ṣòro o wò ó ohun tí màá bá ẹ fà èmi àti ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni wàá rí i. Fọlá tàka sí Ṣínà ó sì fìbínú jáde. Ṣínà sáré tẹ̀lé rẹ̀ láti ṣàlàyé fún yín pé funfun lọ́wọ́ tòun nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Bí Fọlá ṣe délé kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ ń tẹ̀síwájú fẹ̀yìn aráalé. ìka ẹlẹ́mọ̀ mo rí wúrò mo ṣojú mi gbére ó sọ ní ìdádì tí. Àní bí Fọlá ṣe délé ìyàrá ìgbàlejò ló gbà lọ tààrà ó jókòó pẹ̀lú lẹ́tà ìdádúró lẹ́nu iṣẹ́ ó tó okùn táyì tó dè mọ́rùn rẹ̀ ó sì ń tomi lójú bí egbèrè ó ní inú èèyàn mà jìn o èèyàn mà ṣòro o. Ṣínà ṣé pé Ṣínà lè ṣe ohun tó tó báyìí fún mi. Ṣínà sì sà sí ọ̀gá mi ó kẹ̀yìn ọ̀gá mi sí mi bó ṣe ń ro oríṣiríṣi ohun tó lè ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní nǹkan ọmọkùnrin rẹ̀ bá dìde wà lẹ́ẹ̀kan náà bí ìgbà tí ọmọkùnrin bá ṣẹ̀ṣẹ̀ dìde lórí ibùsùn lówùrọ̀ kùtùkùtù. Ara Fọlá kò lé nílẹ̀ mọ́ ó ń ṣe bí ń pé kó róbìnrin lójú ẹsẹ̀ ó dìde ó ju lẹ́tà sílẹ̀ ó ń rìn lọ rìn bọ̀ nínú yàrá rẹ̀ bó ṣe ń rìn lọ tó ń rìn bọ̀ bẹ́ẹ̀ ló ń fi ọwọ́ kó nǹkan ọmọkùnrin rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá nígbà tí ara rẹ̀ kò fẹ́ gbà á mọ́ ó gbé ọ̀rọ̀ ìdádúró ẹnu iṣẹ́ rẹ̀ sẹ́gbẹ̀ kan ó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ ó pe ọ̀kan lára àwọn ọ̀ṣọ́mọ rẹ̀ tó wà ládùúgbò bí eléyàn ṣe dé tí wọ́n bọ́ sórí pápá ní nǹkan ọmọkùnrin rẹ̀ tó ti ń lé fùrù kọ́kọ́ bí akọ aláǹgbá tẹ́lẹ̀ ló bá dẹnu kọlẹ̀ kò gbérí mọ́ rárá. Gbogbo àjò Fọlá láti jẹ́ kí nǹkan ọmọkùnrin rẹ̀ gbérí pàbó ló já sí. Gbogbo àjò tí ọmọbìnrin yìí gan ṣe lára Fọlá
kí nǹkan ọmọkùnrin rẹ̀ lè fi gbérí pàbó ló já sí. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ajé tí kò so èso rere ni ọmọbìnrin ọ̀hún bá fìbínú dìde tó gba ilé rẹ̀ lọ. jẹ̀ǹbẹ́tẹ̀ gbọ́mọlé Fọlá lọ́wọ́. ó ní irú eléyìí ò ṣẹlẹ̀ sí mi rí. èmi ọkùnrin mẹ́ta, ọkùnrin takuntakun. èrè wa bá ẹ̀dùn nílẹ̀, ẹ̀dùn dọ̀lẹ̀. ó dìde bọ́ sí yàrá ìgbàlejò. ní kété tó dé yàrá ìgbàlejò báyìí ní nǹkan ọmọkùnrin rẹ̀ bá tún dìde wà lẹ́ẹ̀kan náà. àsìkò yìí ni Ṣínà wọlé láti wá ṣàlàyé fún yín pé gbogbo ohun tó ṣẹlẹ̀ níbi iṣẹ́ kò fibì kankan yé òun náà. Fọlá kò jẹ́ kí ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ tó fi lé e dànù bí ajá. torí iná tí ń jó Fọlá lábẹ́ aṣọ báyìí ti kọjá ọ̀rọ̀ tí Ṣínà bá wá. Fọlá bá tún pe ọ̀kan lára àwọn ọ̀ṣọ́mọ mìíràn. ṣùgbọ́n ìgbà tí òun náà dé bákan náà lọ̀bọ ṣe sorí o. gbogbo bí Fọlá ṣe ń ju abẹ̀bẹ̀ sókè ní gbangba ibi pẹlẹbẹ náà ló fi ń lélẹ̀. ẹ̀yin ọkùnrin mo ní kẹ́ ẹ ṣọ́ gíngò kẹ́ mọ́ bá gúgi aládì. nígbà tí yóò fi di òwúrọ̀ ọjọ́ kejì ọ̀rọ̀ ti kọjá àfaradà fún Fọlá. nǹkan ọmọkùnrin rẹ̀ ti wú bí ìlọ́po mẹ́ta bó ṣe wà tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ló sì ń ro ó. Fọlá pe ìyá rẹ̀ àti àfẹ́sọ́nà rẹ̀ lórí aago ipe kí wọ́n mọ̀ bọ̀. nígbà tí ìyá rẹ̀ àti ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ dé àyà kà wọ́n nígbà tí wọ́n bá Fọlá nínú ìrora. wọ́n gbé Fọlá dìgbàdìgbà ó di ilé ìwòsàn. fún odindi ọjọ́ 7 tí wọ́n lò nílé ìwòsàn kàkà kó sàn lára ọmọ ìyá àjẹ́ Fọlá níṣe ló tún peléke sí i. nígbà tí ọ̀rọ̀ kò yé dókítà mọ́ ó gbà wọ́n níyànjú láti máa gbé Fọlá lọ sílé. ariwo Ṣínà ní ẹ lọ bẹ̀, Ṣínà ní ẹ lọ bá mi bẹ̀ ni Fọlá ń pa nígbà tí wọ́n gbé e délé. àwọn òbí Fọlá lọ bá Ṣínà nílé rẹ̀. wọ́n rá bàbà fún Ṣínà wọ́n sì fi ìkúlẹ̀ abiyamọ bẹ̀ ẹ́. ṣùgbọ́n Ṣínà fi yé wọn pé òun ò lọ́wọ́ nínú ohun tí ń ṣe ọ̀rẹ́ òun. ó tún gbéra rẹ̀ ṣépè yín pé tí òun bá mọ̀ nípa ohun tí ń ṣe ọ̀rẹ́ tòun kí ayé tòun dojúrú pátápátá. wọ́n gbé Fọlá lọ lé àáfàá Akéwúyọ̀. nígbà tí wọ́n délé àáfàá Akéwúyọ̀ ṣé Fọlá rí ìwòsàn àbí kò rí ìwòsàn? ṣé nǹkan ọmọkùnrin rẹ̀ lọlẹ̀ àbí kò lọlẹ̀? nǹkan bẹ́ẹ̀ ń dúníyàn. ẹ jẹ́ ń tẹ̀síwájú fẹ̀yìn ara lé. ẹni bá mọ̀ kó wí òróró láyé ayé yìí tójú sú ni. àní bí wọ́n ṣe délé àáfàá Akéwúyọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tẹ̀sùbá fífà àti àdúrà òró tí àáfàá Akéwúyọ̀ ń ṣe, ìnira dínkù fún Fọlá ṣùgbọ́n nǹkan ọmọkùnrin rẹ̀ ó túbọ̀ ń wo sí i ni. àáfàá béèrè bóyá Fọlá ń rí ẹnìkan lójú oorun léraléra látìgbà tó ti wà ní ọ̀dọ̀ òun. ṣùgbọ́n Fọlá parọ́ ń pé òun ò rẹ́nì kankan. nígbà tí àáfàá wá ṣàlàyé ń pé tí ò bá rẹ́nì kankan a jẹ́ pé Ọlọ́run ò tí ì ṣetán láti tú ẹ sílẹ̀ nìyẹn o. torí ojú ẹni tó o bá rí ẹni yìí gan lálọ́ bẹ̀ kó lè tú ọ sílẹ̀. bí Fọlá ṣe gbọ́ bẹ́ẹ̀ ní kíá ló sáré jẹ́wọ́ ń pé òun rí ọmọbìnrin kan lójú oorun lójoojúmọ́ látìgbà táwọn ti wà nílé àáfàá. àáfàá béèrè bóyá ó mọ ọmọbìnrin ọ̀hún rí lójú ayé rẹ̀. Fọlá ní bẹ́ẹ̀ ni mo ti rí i rí lẹ́ẹ̀kan. àáfàá ní báwo ni ọmọbìnrin ọ̀hún ṣe jẹ́ sí yín? Fọlá kò lè sọ̀rọ̀ níṣe ló ń wọlẹ̀. àáfàá ní àáfàá Fàrúkù ìbá dára kẹ́ ẹ jẹ́wọ́ ọ̀bùn ká daṣọ̀rọ̀ yín. ibo lẹ ti mọ ọmọbìnrin yìí? Fọlá ní orí Facebook láti pàdé. kábíyèsí Ọlọ́run, gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń pàdé ọmọ lórí Facebook tó ṣe ń pé àfìgbà tẹ́ ẹ bá jẹ́ ń bẹ̀ ẹ̀ sì ṣọ́ra. Báràkà ìyàwó àfẹ́sọ́nà rẹ̀ ló bá fò dìde pẹ̀lú owú jíjẹ ń pé nígbà tẹ́ ẹ pàdé lórí Facebook kí ló ṣẹlẹ̀? ìyá Fọlá sì rọ Báràkà ń pé kó ní sùúrù kí àwọn lè rí ojútùú ọ̀rọ̀. Fọlá wá ní lára àwọn ọmọ Facebook tí mo fọ́ lẹ́nu lọ́sẹ̀ tó kọjá ni. àáfàá ní àáfàá Fàrúkù ẹ fọ́ ọmọ ọlọ́mọ lẹ́nu. kí ló ṣe fún yín gan tí ẹ fi ẹ̀ṣẹ́ fọ́ ọmọ ọlọ́mọ lẹ́nu? àáfàá òkúkú já sí i. Fọlá ní àáfàá kì í ṣe fífọ́ lẹ́nu tí ẹ̀ṣẹ́. mo fi òògùn oorun sínú ọtí fún un mo sì fi bá a ní àjọṣepọ̀ ni. àáfàá ní
La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Àfá Faruku ìbálòpọ̀ lẹ́tú sọ di ìfọ́lẹ́nu. Astagfirullah. Astagfirullah. Astagfirullah ilazim. Baraka ìyàwó àfẹ́sọ̀nà rẹ̀ bú sẹ́kún. Ó ní Fọlá ìwọ ń ṣèrànù pẹ̀lú àwọn ọmọ Facebook. Ó wá ṣe tóun ní ọ̀rẹ́ rẹ̀ ló ń ṣe ẹ́. Àṣewọ̀ gan ló ń ṣera rẹ̀. Ha! Ìwọ ọ̀dàlẹ̀ ni ẹ́. Àfáàní Àfá Faruku ẹ̀yin ọmọ mùsùlùmí tẹ́ kéwú lẹ́wà yan ṣìnà ṣíṣe láàyò. Ohun tí aláìmọ̀kan fi ń ṣera rẹ̀ ló pọ̀. Bẹ́yìn tẹ́ ń ṣe ṣìnà bá lójú inú ni. Ẹ bá rí i pé púpọ̀ nínú àwọn obìnrin tẹ́ ń gorí àyà wọn yìí wọn kì í ṣe èèyàn lásán. Iwin ń bẹ nínú wọn, ẹbọra ń bẹ nínú wọn, èmèrè ń bẹ nínú wọn, àwọn ọmọ omi ń bẹ nínú wọn, ejò ń bẹ nínú wọn, bẹ́ẹ̀ ni ṣèbé ń bẹ nínú wọn, kódà igi ń bẹ nínú wọn. Ẹ̀yin ó wá lérò yín pé ẹ̀ ń jẹ gbádùn lára wọn ni láì mọ̀ pé àlùbáríkà ara yín ni wọ́n ń gbà díẹ̀díẹ̀. Kábíyèsí Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó kéwú náà ni wọ́n yan ṣìnà ṣíṣe láàyò. Ó dọjọ́ alẹ́ kó tó yé yín. Àfáàní ǹjẹ́ yín mọ̀ pé ọmọbìnrin tẹ́yìn lérò yín pé ọmọ kékeré nìyí kì í ṣẹgbẹ́ gbogbo àwa tá a jókòó yìí. Fọlá kọ ha àfáàní bẹ́ẹ̀ ni kódà bí gbogbo wa bá pa ọjọ́ orí wa pọ̀ kò tó ìdá kan nínú ọjọ́ orí ìyá tẹ́lẹ̀ fọ́lẹ́nu yìí. Fọlá ní ha tèmi bá mi pò. Ìyá Fọlá ní àfáà ẹ ṣáà ṣàánú mi kí ni ṣíṣe báyìí. Àfáàní kò sí ṣíṣe kò sáìṣe lẹ́yìn ká wá ọmọbìnrin yìí lọ ká lọ bẹ́ẹ̀. Ojú ẹsẹ̀ ni wọ́n yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Fọlá jáde tí gbogbo wọn ń jọ ń yẹ̀ wò. Ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé wọ́n wọ orúkọ Omítọ̀mí wá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Fọlá títí wọn ò rí. Wọ́n sáré lọ yẹ ẹ̀rọ Facebook wò, wọ́n wo ibi tí wọ́n ti jọ tàkùrọ̀sọ. Ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé wọn ò rí orúkọ Omítọ̀mí wá níbẹ̀ mọ́ rárá. Wọ́n wo gbogbo orúkọ àwọn ọ̀rẹ́ Fọlá lórí Facebook, ṣé àmì ilẹ̀ máa ń pè é. Ṣùgbọ́n ìyàlẹ́nu ni pé wọn ò rí eégún tí ń jẹ́ Àjíkẹ́, kò sí orúkọ Tọ̀míwá mọ́ lórí Facebook Fọlá. Ìkan bẹ́ẹ̀ ń dúníyàn. Bàtà wá jákùn báyìí o. Ọ̀rọ̀ dì kalẹ̀ fún Fọlá. Ó kábàámọ̀ gbogbo ìwà ìdọ̀tí tó ti ń hù sẹ́yìn. Àfáàní Ọlọ́run nìkan ló lè ṣíjú àánú wo Fọlá tí àwọn bá bẹ Ọlọ́run dáadáa fún. Faruku Fọlámi ọmọ Adétóyè ṣe wá dẹni tó bẹ̀rẹ̀ sí ní kírun lórí ìjòkó. Ìrun tí kìí kí tẹ́lẹ̀ nígbà tó lálàáfíà. Kábíyèsí Ọlọ́run, ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ṣe ń pé tá a bá ní àlàáfíà àìlè sí lọ́hùn. Ṣùgbọ́n nígbà tí àárẹ̀ bá dé àwa kọjú sí Ọlọ́run. Fọlá di ẹni tó ń bẹ Ọlọ́run kó ṣíjú àánú wò ó, kó fún òun láǹfààní lẹ́ẹ̀kan sí i kí òun lè tún ìwà tòun ṣe. Ṣùgbọ́n ẹlẹ́dàá àwọn ọmọ ọlọ́mọ tó ti bà láyé jẹ́ kò jẹ́ kí Fọlá rí àánú gbà lọ́dọ̀ Ọlọ́run o. Kábíyèsí Ọlọ́run, bó ṣe di ọjọ́ 21 tó bá Omítọ̀mí wá ní àjọṣepọ̀ ni Fọlá dágbére fáyé. Kábíyèsí Ọlọ́run, gbogbo ẹ̀yin ọkùnrin àní ká aṣọ gígùn ká má bàa gògè aládì. Ìgbésí ayé Tọ̀míwá ń tẹ̀síwájú. Báwo ló tún ṣe lo ìgbésí ayé rẹ̀? Gbogbo májẹ̀mú tó dá nísàlẹ̀ omi ǹjọ́ mú iṣẹ́ lókè yẹ̀pẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé, dára májẹ̀mú tó dá nísàlẹ̀ omi ní ń pè ọjọ́ ìgbéyàwó òun ni kóun jáde láyé. Gbogbo májẹ̀mú tó dá yìí ǹjọ́ mú iṣẹ́ lókè yẹ̀pẹ̀. Ẹ jẹ́ á fi pàdé sí ọjọ́ mẹ́jọ lórí àkọ́tún ètò. Ó ṣe mí kò ṣọ̀kan orí ẹ̀dẹ̀ bínú ó sùn lẹ́lẹ̀. Ẹyẹ agbe mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yẹ àlùkò mi ṣetán rèlú ìkosùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mi máa fẹlẹ́ ìṣe lọ́lọ́jọ́ tèní. Mi ò ní lọ̀lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi. Mi ò ní lọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yìn ní mọ̀ bá. Ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nàwọ́ ẹni tó bá ní mọ́bọ̀ òun ní ní débà o. Muhammadu Akówódé baba Kórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́sọmídà. Ṣeríkì ọlọ́pọlọ náà ń bọ̀wọ̀ náà. Máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kìí ṣe tikú kìí ṣe tàrùn. Ìpàdé mi àti ó tún dọjọ́ mẹ́rin. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbẹ́ fẹ́ ṣèrànlọ́wọ́ fún wa lórí ètò yìí, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó 97 74 76 51 títí ọjọ́ mẹ́rin tá a tún mọ́ pàdé. Mi ò fi sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀. Àgbà nígbà mi.